wa pé a kú ìsinmi lónìí. Ṣé àlàáfíà lẹ wà? Mo mọ̀ wípé Ọlọ́run àlàáfíà kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ kí a jọ ká lọ gbàdúrà. Ọlọ́run ayérayé, ṣe la dúpẹ́ lọ́wọ́ rẹ. Pàápàá bẹ́ ṣe kà wáyé tá tó jẹ́ alààyè lónìí. A dá gbogbo ògo ọlá padà sọ́dọ̀ rẹ, Olúwa gbọ́ ọpẹ́ wa. Ọba tí a kò rí ṣùgbọ́n tá a ní ṣọ́wọ́ agbára rẹ̀, ògo ní forúkọ rẹ o. Jẹ́ a gbà ládùúrà Olúwa bí a ti ń lọ sínú ọ̀rọ̀ rẹ. Wá mí sí wa, wá tú wa sílẹ̀, wá bùkún wa. Ọ̀rọ̀ rẹ tá ò gbọ́ tí ó tún ayé wa ṣe o. Àti ní ìkẹyìn bàbá jálè bá ọjọba. Èyí la fi gbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí àwa ọmọ Ọlọ́run, mo kí wa káàbọ̀ sí àkókò yìí, etí ọ̀rọ̀ Ọlọ́run tó ń jáde, etí ìjọ Anglican ti ẹkùn Diocese Ifẹ̀ tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Àdúrà mi ni pé ìbùkún Ọlọ́run kò ní fẹ́ ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀. Kókó tí a fẹ́ fi ru ìgbàgbọ́ wa sókè ní àkókò yìí, ó ní mo pè ní ọ̀rọ̀ tó wà nínú Ore-ofe Kristi. Ọ̀rọ̀ tó wà nínú Ore-ofe Kristi. Ibi kíkà wa ni a ó nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8 láti ẹsẹ̀ 18 dé 20. Ètí ó kà báyìí wípé nígbàtí Símónì rí pé nípa gbígbé ọwọ́ léni ni àti ọwọ́ àwọn àpọ́stélì fi ẹ̀mí mọ́ fúnni, ó fi owó lọ̀ wọ́n, ó sì pé ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú, kí ẹnikẹ́ni tí mo bá gbé ọwọ́ mi lé kó lè gba ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n Pétérù dá a lóhùn wípé kí owó rẹ kí ó ṣègbé pẹ̀lú rẹ, nítorí ìwọ rò pé láti fi owó ra ẹ̀bùn Ọlọ́run. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ọ̀rọ̀ tó wà nínú Ore-ofe Kristi. Ṣáájú ohun gbogbo, kí ni ohun tá lè pè ní Ore-ofe Kristi? Tá bá wò yékéyéké, a lọ pé Ore-ofe Kristi ni àwọn ẹ̀bùn, ni agbára, tàbí ìgbàlà, tàbí ìtúsílẹ̀, tàbí iṣẹ́ ìwòsàn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ètò ṣojo tí ó wà nínú Kristi Jésù. Ore-ọ̀fẹ́ yìí ni a fi gbà wá là nípa ìgbàgbọ́. Èyí kìí ṣe iṣẹ́ tí a ṣe, tàbí owó tí a ní, tàbí agbára tí a ní, tàbí ipò, ṣùgbọ́n nípa Ore-ọ̀fẹ́ ni ètà pè ní ẹ̀bùn Ọlọ́run. Éfésù orí 2 ẹsẹ̀ 9. Àwọn ẹ̀bùn Ore-ọ̀fẹ́ Kristi ni a mẹ́nubà nínú Gàlátíà orí 5 tá bá wo ẹsẹ̀ 22. Èyí tí a pè ní èso ti ẹ̀mí. Ó ní ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù, àti ìkóra ẹni ní ìjánu. Òfin kan kò lòdì sí irú wọn ni. Gàlátíà orí 5 ẹsẹ̀ 22 dé 23. Tí a bá wo ibi tí a kà, tàbí ibi tí a ti mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí jáde, ẹ jẹ́ a jọ lọ sí Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8. Ẹ jẹ́ a jọ wò ó láti ẹsẹ̀ 4 síwájú. Ó nígbà tí àwọn àpọ́stélì tí wọ́n tó káàkiri, bí wọ́n dẹ̀ ṣe ń lọ, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó yá pé ó ní wọ́n sì ń wàásù ọ̀rọ̀ náà. Wọ́n ń wàásù agbára, Ore-ọ̀fẹ́, àánú, ìtúsílẹ̀, iṣẹ́ ìwòsàn àti ìdáǹdè èyí tó wà nínú orúkọ Kristi. A sọ fún wa pé Fílípì ó sọ̀kalẹ̀ lọ sí ìlú Samaria, ó sì ń wàásù. Tó bẹ́ẹ̀ gẹ́ tó pé ọ̀pọ̀ ènìyàn nígbà tí wọ́n rí Fílípì tí ó ń wàásù, tí wọ́n sì gbọ́ ohun tí tó ń sọ, a sọ fún wa pé iṣẹ́ àmì ó sì bẹ̀ sí ṣẹlẹ̀ nípa wíwàásù ọ̀rọ̀ náà. A tẹ̀ jẹ́ kó yẹ pé ó ní ọ̀pọ̀ àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ wọ́n ń kígbe nígbà tí wọ́n ń gbọ́ ìwàásù ètí Fílípì tí ó ń wà. Wọ́n sì ń jáde kó lára àwọn ènìyàn.
àwọn èèyàn sì ń gba ìtúsílẹ̀. Àwọn tí àìsàn ẹ̀gbà ń bá jà àtàwọn tá a pè ní amókun a sì ṣe dídá ara wọn. Tó bẹ̀ tó pé gbogbo tí Fílípì wà gbogbo èèyàn síbẹ̀ sí pariwo pé nǹkan ńlá leléyìí. Ìwọ ọmọ Ọlọ́run, mo gbàdúrà oore ọ̀fẹ́ tó o nílò nínú iṣẹ́ ìránṣẹ́ Olúwa yóò yọ̀ǹda rẹ̀ sínú ayé rẹ. Àní nínú iṣẹ́ tó ń ṣe yẹn, oore ọ̀fẹ́ tó o nílò nínú Kristi láti jẹ́ kí iṣẹ́ rẹ, òwò rẹ tàbí ẹ̀kọ́ rẹ kó tẹ̀síwájú lórúkọ ńlá Jésù, Bàbá yóò yọ̀ǹda rẹ̀ fún ọ. Ó sọ bẹ́ẹ̀ fún wa pé tó bẹ̀ tó pé ayọ̀ púpọ̀ wà ní ìlú náà, pé ìyanu ṣẹlẹ̀. Ọmọ Ọlọ́run, ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ. A wá sọ fún wa pé ṣùgbọ́n arákùnrin kan wà ní ìlú náà, ẹni tá à ń pè ní Símónì, ẹni tí máa ń ṣe oṣó ní ìlú náà. Ó ka rẹ̀ gẹ́gẹ́ bí olókìkí ènìyàn, gẹ́gẹ́ bí èèyàn pàtàkì, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn èèyàn máa ń rí iṣẹ́ tí Símónì tí ó ń ṣe tó máa di pé wọ́n máa ń lanu pé nǹkan ńlá leléyìí. Tó bẹ́ẹ̀ tó pé àtọmọdé àti àgbà wọ́n bẹ̀ sí wárí fún un. Ẹsẹ̀ 10 sọ fún wa, Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí 9 ẹsẹ̀ 10. Ó ní ẹni tí gbogbo wọn bọlá fún àti èwe àti àgbà, wọ́n wí pé ọkùnrin yìí ní agbára Ọlọ́run tí à ń pè ní ńlá, láì mọ̀ pé agbára ayé ló ń lò. Ṣùgbọ́n nígbà táwọn yóò rí ohun tí Símónì ń ṣe, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé agbára ju agbára lọ. Ọ̀run á sọ pé nígbà tí Símónì tó wá gbọ́ nípa Fílípì àti ohun tó ṣẹlẹ̀, ó ní ó tọ̀ ọ́ wá. Nígbà tó ń wàásù, ó sì gba ìyìnrere Kristi gbọ́, a sì baptisi wọn àti ọkùnrin àti obìnrin tí wọ́n wá. Ẹsẹ̀ 3 ó ní Símónì tìkára rẹ̀ sì gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí a baptisi rẹ̀, ó sì ń bá Fílípì jókòó, ó ń wo iṣẹ́ àmì àti iṣẹ́ agbára tó ń ti ọwọ́ Fílípì ṣe, ẹnu sì yá. Ṣùgbọ́n èyí tó wá kọ wá lóminú nínú rẹ̀ ni pé arákùnrin yìí tá a pè ní Símónì, nígbà tó rí pé àwọn èèyàn wọ́n bẹ̀ sí gba agbára ẹ̀mí mímọ́, wọ́n bẹ̀ sí ní iṣẹ́ agbára Ọlọ́run, ó wá gbọ́ pé nítòótọ́ agbára yìí ju agbára òun lọ. Ó wá gbé ìgbésẹ̀ kan. Ẹsẹ̀ 18 ó nígbà tí Símónì rí pé nípa gbígbé ọwọ́ lé ni dàtí tí ọwọ́ àwọn àpọ́sítélì fi ẹ̀mí mọ́ fún ni, ó wá fi owó lọ̀ wọ́n, ó sì pé ẹ fún èmi náà ní agbára yìí pẹ̀lú, kí ẹnikẹ́ni tí mo bá gbé ọwọ́ mi lé kó lè gba ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n Pétérù dá lóhùn wípé kí owó rẹ kó ṣègbé pẹ̀lú rẹ, nítorí ìwọ rò láti fi owó ra ẹ̀bùn Ọlọ́run. Hallelujah. Àwọn ọmọ Ọlọ́run, oore ọ̀fẹ́ tó wà nínú Kristi kì í ṣe ohun tá a lè fi owó rà. Ọrọ̀ tó wà nínú Kristi ẹ̀bùn Ọlọ́run ni. Nítorí pé Fílípì náà fẹ́ ní òkìkí, òun náà fẹ́ dàbí àwọn ọmọ ẹ̀yìn Kristi, ó fẹ́ máa ṣiṣẹ́ ìyanu náà, láìmọ̀ yìí pé nípa gbígbàgbọ́ àti nípa wíwá Ọlọ́run la fi máa ń fi agbára yìí fún ni. Jòhánù orí 1 ẹsẹ̀ 12 sọ fún wa, ó ní iye àwọn tó gbà á gbọ́, àwọn ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Síwájú sí i, tí a bá wo Númérì orí 11 ẹsẹ̀ 15, ó ní Olúwa sì sọ̀kalẹ̀ wá nínú àwọsánmọ̀, ó sì bá wọn sọ̀rọ̀, ó sì mú nínú ẹ̀mí tó wà lára rẹ̀ èyí tá a fi sára Mósè, ó sì fi lé àwọn 70 àwọn àgbààgbà tí Mósè tí ó yàn láti máa ṣiṣẹ́ náà. Tó bẹ̀ tí pé àwọn pàápàá wọ́n rí wípé àwọn pàápàá gba agbára. Àwọn ọmọ Ọlọ́run, mo gbà ládùúrà ọrọ̀ tó wà nínú oore ọ̀fẹ́ Kristi yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa. Síwájú sí i, àwọn ọrọ̀ tó wà nínú oore ọ̀fẹ́ Kristi ni wọ̀nyí. Ìkíní, òun la pè ní iṣẹ́ ìgbàlà tàbí iṣẹ́ ìjèrè ọkàn. Tí a bá wo Jòhánù orí 3 láti ẹsẹ̀ 3 sí iwájú, ó ní Jésù dáhùn ó sì fún un pé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò yí pé a tún ènìyàn bí kò lè rí ìjọba Ọlọ́run. Níkódémù sì wí fún un pé a ó ti ṣe bí tún ènìyàn bí
nígbà tó di àgbàlagbà tán ó wá lè wọ inú ìyá rẹ̀ lọ nígbà kejì kí a sì bí i. Jésù dáhùn wípé lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí mọ́ bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Iṣẹ́ ìgbàlà kan wá, ara oore ọ̀fẹ́ Ọlọ́run ni. Àwa tá a ní oore ọ̀fẹ́ tá a ti mọ Jésù kì í ṣe agbára wa o, ṣùgbọ́n a rí àánú gbà. Àwa tí a ti jèrè ọkàn rẹ̀ sọ́dọ̀ Kristi, àwa tá a ti pè ní ènìyàn ọ̀tọ̀, orílẹ̀-èdè mímọ́, ènìyàn tuntun, a ti jẹ́ ti Kristi. Ìkejì lára àwọn ọ̀rọ̀ tó wà nínú oore ọ̀fẹ́ Kristi ni iṣẹ́ ìwòsàn tàbí ìdáǹdè. Tá a bá padà wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8 ẹsẹ̀ 7, ó nítorí ọ̀pọ̀ nínú àwọn tí ó ní ẹ̀mí àìmọ́ tí ń kígbe lóhùn rara jáde wá, àti ọ̀pọ̀ àwọn tí ẹ̀gbà ń bájà, àti àwọn amókùn a sì ṣe dídá ara wọn. Lára ọ̀rọ̀ tó ṣodo sínú oore ọ̀fẹ́ Kristi òun ni iṣẹ́ ìwòsàn, òun ni iṣẹ́ ìdáǹdè. Àbálàjọ tí Jésù tó ń kiri ṣe oore. Mo gbà ládùúrà níbikíbi tó wà, ìwòsàn tó nílò Olúwa kó yọ̀ǹda ẹ̀ sínú ayé rẹ. Ìtúsílẹ̀ tó nílò Olúwa kó yọ̀ǹda ẹ̀ sínú ayé rẹ. Mo wá sọ pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi tó pàṣẹ fún apá ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ, pé ní orúkọ Kristi ní kí gbogbo kó máa wólẹ̀, gbogbo àìsàn yẹn ékún ni wọ́n, lórúkọ Jésù kó bẹ̀ sí máa wólẹ̀. Àwọn lára ọ̀rọ̀ mìíràn tó ṣojo sínú oore ọ̀fẹ́ Kristi òun ni ẹ̀bùn ẹ̀mí mímọ́. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 8 sọ fún wa pé ó ní ṣùgbọ́n ẹ̀yin ò gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Ẹ̀mí mímọ́ eléyìí tí Símónì oṣóòní tó fẹ́ fi owó rà, ara àwọn ọ̀rọ̀ tó ṣojo sínú oore ọ̀fẹ́ Kristi nìyí. Síwájú sí agbára láti di ọmọ Ọlọ́run, lára àwọn ọ̀rọ̀ náà lélẹ́yìí tó pé nígbà tá a bá ní oore ọ̀fẹ́ a ó sọ wá di ọmọ Ọlọ́run nítòótọ́. Ju gbogbo rẹ̀ lọ, bí mo ṣe mú ìwáṣẹ̀ ìdánudúró, ètò wa ṣe pàtàkì jùlọ ni mo pè ní ìyà àìnípẹ̀kun. Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ó sọ fún wa, ó ní nítorí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Eléyìí ni ohun tó ju gbogbo rẹ̀ lọ, torí pé ayé ta wà ìyà ó fi ayé sílẹ̀. Nígbà tá bá ní ìyè àìnípẹ̀kun la ó lè bá Jésù Kristi jọba ní ìkẹyìn. Gẹ́gẹ́ bí a ti sọ, gẹ́gẹ́ bó ti sọ fún wa ní Jòhánù orí 14, tá bá wò látẹsẹ̀ 1 síwájú, ó ní ẹ má jẹ́ kí ọkàn yín kó dàrú, ó ní ẹ gba Ọlọ́run gbẹ́ sì gbà mí gbọ́ pẹ̀lú. Nílé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà níbẹ̀. Ìbá má ṣe bẹ́ẹ̀ mi bá ti sọ fún yín, nítorí èmi ń lọ pèsè àìsílẹ̀ fún yín. Jésù ti lọ pèsè àìsílẹ̀ fún wa o. Ohun tí a nílò ni pé ká túbọ̀ fi ayé wa ká fi fún un. Nítorí náà mo rọ̀ ọ́ láti wà nínú abẹ́ oore ọ̀fẹ́ Kristi yìí títí dópin ẹ̀mí rẹ. Nítorí pé owó rẹ, ipò tí o ní, agbára tí o ní, dúkìá rẹ kò lè gbà ọ́ là. Tó yẹ pé ó ṣe é ṣe kó gbẹ̀yàn là ní Símónì oṣóòní ìbá ti gba agbára ẹ̀mí mọ́. Ju gbogbo ẹ̀ lọ, gba Jésù Kristi ní Olúwa àti olùgbà rẹ lónìí, torí ọ̀la lè pẹ́ jù fún ọ. Kí gbogbo àwọn oore ọ̀fẹ́ àti ìbùkún oríṣiríṣi kó lè jẹ́ tìrẹ, àti níkẹyìn kí a lè rí ìlédè sí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tó ti rán jáde, torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ lọ́dọ̀ rẹ. A bẹ̀ ọ́ Olúwa, oore ọ̀fẹ́ láti lè ní àwọn ẹ̀bùn wọ̀nyí, àwọn agbára wọ̀nyí tó ṣojo sínú oore ọ̀fẹ́ Kristi Olúwa wá fi fún wa o. Jọ̀wọ́ má jẹ́ á kúrò níwájú rẹ o. Ní ilé ológo bàbá gbàdúrà, ohun mi ò mọ̀ má má jẹ́ ó fọ̀ sí wa. Máa ran iṣẹ́ wa lọ́wọ́,
máa ran okòwò wa lọ́wọ́, máa ran iṣẹ́ ìsìn wa lọ́wọ́, ran ìgbàgbọ́ wa lọ́wọ́, pàápàá Diocese Ifẹ̀ dọwọ́ Olúwa ràn wá lọ́wọ́ síwájú sí i. Jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ kó máa bí sí fún wa. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Àlàáfíà fún yín lórúkọ Kristi.